Àgbàlẹ́tù ọmọdé lawó ìrírí ayé TV àwa làgbà. Àlówó bàlóò kò ṣe bí ẹyẹ ṣùgbọ́n kò lè bà sórí igi. Àtúkù dédé àkókò yìí ò nílé lóko lájò àti lẹ́yìn òde. Àkó bí ojú ọjọ́ ṣe rí. Ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ètò lórí ìkànnì ìrírí ayé TV. Ìtàn ọmọdé nínú àjàalẹ̀ tá ń bá bọ̀. Àtún máa ní tẹ̀síwájú lọ́jọ́ tèní. Ìrírí ayé TV ìkànnì tiwantiwa. Bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí, orúkọ tèmi ò tí ì yí padà, Muhammadu Akode Baba Akorede, tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́sọ̀mídà, Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà wọ́nà, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Àní kí ló ń ṣẹlẹ̀ láàrin Ọdẹ́bùnmí àti ọmọbìnrin aláàánú tó gbé wọn yìí? Lẹ́yìn tí ọmọbìnrin yìí ra aṣọ, ẹ̀wù, bàtà àti aago ọwọ́ fún Ọdẹ́bùnmí nílé ìtajà yìí, kí ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n wọnú mọ́tò padà? Kí ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n dé lu Ọdẹ́bùnmí ìyẹn ní ìlú Ewékorò ibi tá a dẹnu dúró sí wà lọ́rì àtúmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèní. Ìrírí ayé TV àwa ni bàbá. Àní Ọdẹ́bùnmí ní bá a ṣe jáde nínú ilé ìtajà yìí tá a wọnú ọkọ̀ padà. Mo ní àǹtí mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan fún bí ẹ ṣe gba aṣọ òṣì aṣọ àjàalẹ̀ kúrò lọ́rùn mi tí ẹ wá dáṣọ yìí aṣọ ìgbàlódé sí mi lọ́rùn ẹ ṣeun gidi gan. Ọmọbìnrin yìí sì dáhùn ni ẹ wò ó àkọ́kọ́ ná àǹtí tẹ́ ẹ ti ń pè mí látàárọ̀ yẹn ìṣe ni ojú máa ń tì mí tí a bá sì ní ká fojú inú wò ó ẹ fẹ́ gbà tó ọdún 5 lọ́wọ́ mi. Ọmọ kékeré ni mí ẹ fi gbogbo tẹ́ mọ́ lò yẹn sílẹ̀ àti àǹtí tẹ́ ń pè mí yẹn sílẹ̀. Wọnú ọlá lórúkọ mi ẹ fi àǹtí sílẹ̀ ẹ pè mí lórúkọ. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún àláré. Ìrírí ayé TV ìkànnì ọmọ káàárọ̀ oòjíire. Ọdẹ́bùnmí ni mo ní àǹtí ẹ wò ó ọmọbìnrin yìí tún dáwọ́ de wọnú ọlá mo ní òkè àǹtí wọnú ọlá ọmọbìnrin yìí tún dáwọ́ ni ẹ yọ àǹtí yẹn kúrò níbẹ̀ mo ní òkè wọnú ọlá ó rẹ́rìn-ín músẹ́ ó ní mò ń gbọ́ yín mo ní tó bá jẹ́ ti ọjọ́ orí lóòótọ́ ló sọ mo jù ẹ́ lọ àmọ́ bí ọdún 5-6 tó sọ yẹn kọ́ kí ló dé ọdún 5 lọ́hùn ó ti pọ̀ jù ọmọ ọdún mélòó gan lèmi fúnra mi àmọ́ àwọn àgbà bọ̀ wọ́n ní ọjọ́ orí kọ́ làgbà ipò lọ̀gá ọjọ́ orí nìkan lèmi fi jù ẹ́ lọ gbogbo nǹkan pátá ni wọ́n fi ju èmi lọ. Ọmọbìnrin yìí dáhùn òní ẹ fìyẹn sílẹ̀ jàre ọlọ́run ní pín ipò kò sígbà tí kò ní pín kẹ̀yìn náà èmi náà dáhùn òní ọ̀dà o ọlọ́run ní pín ọjọ́ orí kò sígbà tí wọn náà ò ní dàgbà gbogbo wa rẹ́rìn-ín ó sì finá sínú mọ́tò làbá ń lọ lọ́nà. Kí ló ṣẹlẹ̀ lọ́nà? Kí ló ṣẹlẹ̀ ká tó délùú Ewékorò? Mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí ayé TV àwa ni bàbá. Ọdẹ́bùnmí ní bá a ṣe ń lọ lọ́nà níṣe là ń ṣàwàdà nínú ọkọ̀ tí a sì rẹ́rìn-ín kùlàlà nígbà tí a fi wọ ìlú Ewékorò. Mo ní ìlú wa ládé yìí labá ń láàrin ìlú lọ bí a ṣe máa délé wa. A rí ìyá mi tí wọ́n ń ṣe ẹ̀gúsí níta lé mi ò kúkú ní bàbá láyé mọ́. Mo sọ fún wọn náà láyé pé màá mi nìyẹn lọ́ọ̀kàn a sì sọ̀kalẹ̀ nínú ọkọ̀. Bí màá mi ṣe rí wa báyìí ìyá mi ò tiẹ̀ dá mi mọ̀ rárá wọ́n dìde. Màmá sì sọ pé ẹ wólẹ̀ o ẹ rọra o ẹ káàbọ̀ o. Kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí? Mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí ayé TV ìkànnì tiwantiwa. Ìyá mi ní ẹ̀yin ọmọ ẹgbẹ́ àpótí wá a ní àlejò bí a ṣe jókòó tán wọ́n fún wa lómi lẹ́yìn tá a mumi tán ní wọnú ọlá ní màmá ẹ̀yin la wá rí o màmá ní èmi náà rèé wọnú ọlá ní màmá torí ọmọ yín Ọdẹ́bùnmí la ṣe wá o màmá ní Ọdẹ́bùnmí inú igbó ọdẹ ló ti lọ láti bí òṣùpá 3 tí ò wálé mọ́ èmi mọ̀ ti gba kámù torí ikú oró báyìí náà ní pakọ̀nì
àmọ́ ẹ dákun báwo lẹ̀yin ṣe mọ Ọdẹ́bùnmí ọdẹ lẹ̀yin náà ni ẹ̀yin náà máa ń lọ sínú igbó ni níṣe ni gbogbo wa rẹ́rìn-ín Wọnúọlá ní màmá ẹ farabalẹ̀ níṣe ni màmá tó rọra jókòó lẹ́yìn tí màmá calm down bí mi lérè pé kí ló ṣẹlẹ̀ ni mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV ìkànnì ọmọ káàárọ̀ oòjíire. Wọnúọlá ní màmá ṣé tí ẹ bá rí ọmọ yín ẹ lè dá a mọ̀. Màmá ní kódà gan kí n rí nínú òkùnkùn màá dá a mọ̀ bàjẹ́. Wọnúọlá ní ọ̀dà náà àgbúrò Ọdẹ́bùnmí níbìkan ni àwa fẹ́ kẹ́ ẹ lọ wò ó bóyá Ọdẹ́bùnmí tiyín ni àbí titiyín kọ́. Níṣe ni màmá fòdìdé wíyà ó ní ó yá Wọnúọlá ní màmá ẹ farabalẹ̀. Wọnúọlá wá kọjú sí mi ó ní kí n yọ kíní ìbòmú tí mo fi bomú yìí kúrò ìyẹn kíní tá a fi ń bomú lásìkò kòrónà. Bí mo ṣe yọ kíní yìí kúrò nímú mi báyìí bí ìyá mi ṣe fi ojú rí mi báyìí ìṣe ni wọ́n fò mọ́ mi gbàgì. Àbíamọ kú ọ̀rọ̀ ọmọ. Ìrírí Ayé TV àwa ni bàbá. Ọdẹ́bùnmí ní lẹ́yìn tí mo ṣàlàyé fún ìyá mi bí ìrìn àjò mi ṣe lọ gbà láti inú igbó ẹ̀rù jẹ̀jẹ̀ fi wọ àjàalẹ̀ ìṣe ni ìyá mi ń sunkún. Wọnúọlá súnmọ́ ìyá mi ó sì ń rẹ̀ wọ́n kí wọ́n má ké mọ́. Wọnúọlá sì dìde lọ sílẹ̀kùn ọkọ̀ rẹ̀ ó kó owó jáde ó fún ìyá mi lọ́gọ́rùn-ún àpò ó sì fún èmi gan lára ní 2 àpò. Ẹ̀yin aráalé ẹ ti ń fi ọpọlọ gbé báyìí àpapọ̀ owó tí Wọnúọlá ti ná ní ọjọ́ kan ṣoṣo yìí ó ti jẹ́ 5 àpò. Torí tẹ́ ẹ bá gbàgbé ó fún Àjíkẹ́ ní 2 àpò nílé tiwọn lọ́hùn-ún 3 àpò ló tún kó fún Ọdẹ́bùnmí àti ìyá rẹ̀ yìí. Àṣà àwọn olóore àwọn ẹlẹ́yinjú àánú sì wà láàrin ìgboro 5 àpò ló ná láàrin wákàtí díẹ̀ níbi táwọn kan ó máa ṣèṣirò wípé lójúmọ́ ìní owó tí mo fẹ́ ná kò fẹ́ jàpò mẹ́wàá. Ẹ dákun tẹ́ ẹ bá kú tán ṣé ẹ fẹ́ kówó yìí lọ́rùn ni. Ọdẹ́bùnmí ní níṣe ni ìdùnnú ṣubú láyọ̀ fún wa. Wọnúọlá wá fún mi ní káàdì ìdánimọ̀ rẹ̀ ó sì ní kí n pe òun àti pé ìgbà tó bá wù mí náà ni mo lè wá sí ọ̀dọ̀ tòun. Ó sì gbé mọ́tò rẹ̀ ló bá lọ. Lẹ́yìn náà kí ló ṣẹlẹ̀ mò ń padà bọ̀ wá sórí ètò. Ìrírí Ayé TV ìkànnì ọmọ káàárọ̀ oòjíire. Ọdẹ́bùnmí ní koríta mẹ́ta tí ń dààmú onílé tí ń dààmú àlejò ni mo wà báyìí. Torí láàrin èmi àti Àjíkẹ́ ìyẹn ọmọbìnrin tá a jọ há sínú àjàalẹ̀ yìí àti Wọnúọlá ìyẹn aláàánú tí Ọlọ́run rán sí wa láti wá gbé wa wálé yìí. Nǹkan kan ń ṣẹlẹ̀ láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ gbọ́dọ̀ kí ni ń ṣẹlẹ̀ báyìí? Ta ló dá nǹkan ọ̀hún sílẹ̀? Ọwọ́ wo gan la fẹ́ fi jẹ nǹkan ọ̀hún? Ẹ ti ẹ̀ gbọ́dọ̀ ṣe nǹkan ọ̀hún ṣe é jẹ bí? Àmójú ẹ̀rọ mi ṣẹ́wọ́ sí mi lókè lọ́hùn-ún ẹ jẹ́ ń gbọ́ tẹnu rẹ̀. Ìrírí Ayé TV àwa ni bàbá. Ẹ̀yin aráalé tẹ́ wà létí ìgbọ́ àmójú ẹ̀rọ mi ní kí n má ti gbẹ́nulé torí tí n bá gbẹ́nulé kò ní wù mí kúrò níbẹ̀. Fún ìdí èyí mo tọrọ àforíjì lọ́wọ́ gbogbo èyí tẹ́ wà létí ìgbọ́. Tó bá ti dàkọ̀tún ètò ẹ mọ irú koríta mẹ́ta tí Ọdẹ́bùnmí wà yìí àti ohun tí ń ṣẹlẹ̀ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ṣùgbọ́n kẹ́ ẹ má bàa pàdánù rẹ̀ ẹ wo ibi funfun tí wọ́n kọ sàbọ̀ ní ìyẹn subscribe sí nísàlẹ̀ yìí tó bá tún kù níbẹ̀ ẹ ti darapọ̀ mọ́ wa nù. Ẹ tẹ̀ ní kété tẹ́ ẹ bá ti tẹ̀ ẹ ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí nù kò ní jẹ́ kẹ́ ẹ má pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Ṣùgbọ́n tẹ́ ẹ bá rí ibi funfun yìí níbẹ̀ àjẹsí pé ẹ ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí nù kò sì ní jẹ́ kẹ́ ẹ pàdánù rẹ̀ ní kété tá a bá ti bọ́ sórí ètò. Irú tó ṣẹlẹ̀ láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta ẹ já fi pàdé sórí àkọ́tún ètò ní kò pẹ́ ẹ kú ojú lọ́nà. Ìrírí Ayé TV ìkànnì tiwantiwa. Ẹ̀yà àgbè mi ṣetán rẹ̀lú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rẹ̀lú ìkósùn lékèlékè mi ṣetán rẹ̀lú ìkẹfùn. Mímọ́ fẹlẹ́ ṣe lọ́jọ́ tèmi mi ò nílò ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò nílò ọkọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ àti bẹ̀nà wò. Ẹni tó bá ní mọ́ bọ̀ òun ní ní débà o. Muhammadu Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1 máyégún gbogbo sọ̀rọ̀. Mọ̀ ń dágbére lórí ètò kì í ṣe ti kú kì í ṣe tàrùn.
àrùn. Ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún mọ pàdé. Mi ò fi ń sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀. Ìrírí Ayé TV, ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n, tí ń fúnni lóye.